Kò sí ẹgbẹ́ òṣèlú tí Peter Obi lè darapọ̀ mọ́ tí kò ní túká. Yul Edochie. Gbajúgbajà òṣèré tíátà ní Yul Edochie ti sọ gbangba pé kò sí bí ẹgbẹ́ òṣèlú tí olùdíje fúnpò ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ìdìbò àpapọ̀ ọdún 2023 Peter Obi bá darapọ̀ mọ́, ṣe lẹgbẹ́ náà máa túká gbẹ̀yìn. Ó ní kì í ṣe ọ̀rọ̀ èpè tàbí ìkórìíra. Peter Obi kò lè ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rárá. Nínú ohun tó kọ sórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ láìpẹ́ yìí, Yul Edochie ní àwọn ìgbìyànjú Peter Obi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ẹgbẹ́ òṣèlú tuntun tó darapọ̀ mọ́ láìpẹ́ yìí jẹ́ èyí tí kò lè so èso rárá. Ó ní òfò ọjọ́ kejì ọjà ní gbogbo rẹ̀. Yul Edochie, ẹni tó ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu ó ní ogun tó ń bá Peter Obi fínra kọjá ojú lásán. Ó sì yanilẹ́nu bí àwọn afọbajẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress kò ṣe kọbiara sí i. Yul Edochie, ẹni tó díje nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Anambra lábẹ́ ẹgbẹ́ òṣèlú Democratic People's Congress lọ́dún 2017 ṣùgbọ́n tí kò wọlé ọ̀hún, lòun náà ti wá di ògúnná gbòǹgbò nínú òṣèlú báyìí.